بصلاتي على سراج المنير إنني خائف كئيب حزين أن أصلى بحر نار سعير إنني خائف كئيب حزين أن أصلى بحر نار سعير أيها الناس بادروا ثم جدوا بصلاتي على السراج المنير إنني خائف كئيب حزين أن أصلى بحر نار سعير في أمر وفي نهي وفيه ما يؤدي إلى النعيم الكبير إلهي أنت ذو العون رحيم الخلق في الكون بسم الله الرحمن الرحيم 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 الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين آمين أنا الله بابا كان محمد صلى الله عليه وسلم أولا لا تسوى بيئة ذاك صلى الله عليه وسلم أولا بابا كان محمد صلى الله عليه وسلم àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn sàhábà àwọn muhajirun àti gbogbo àwọn ansar ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ má nẹ́bí Muhammad صلى الله عليه وسلم ọlọ́run wọlé abẹ́ bá wa kẹ́ bàbá wa fún àgbà Sheikh aláàdábìlà àdábì tí wọ́n sùn lábẹ́ kúta رحمه الله تعالى wọ́n balẹ̀ àfa àgbàjẹ́ ọlọ́run. آمين ọlọ́run wọlé abẹ́ bá wa kẹ́ bàbá wa aláàjì àgbà bàbá wa ní màsígbà رحمه الله تعالى ọlọ́run balẹ̀ wọn jẹ́. آمين ọlọ́run bá kẹ́ bàbá wa ní wàásù àgbáyé rahimahullah. رحمه الله تعالى آمين kọ̀yẹ́ tó tún ṣe báwọn ọ́dẹ́ǹsì ni wọ́n máa kọ́ yín pẹ̀lú màkọ́ yẹ kẹ́ ẹ tọrọ ìkéèké bàbá aláàyè nínú ọdún. رحمه الله تعالى ọlọ́run bá wa kẹ́ àlùfà wa. آمين ọlọ́run bá kẹ́ àwọn alágbàyè. رحمه الله تعالى ọlọ́run bá kẹ́ àwọn alágbàyè. رحمه الله تعالى
Owódé làwọn yìí Rahmatullah. ní Ogun State. Àwa wà lówódé náà, àwa wà pẹ̀lú bàbá wa, àáfàá wa àgbà, bàbá wa àgbà, onímọ̀ àlùbáríkà. Adama Allahu hayatahu. Bàbá wa Chief Imam fún gbogbo Owódé pátá. Adama Allahu hayatahu. Bàbá wa ẹ tún wá jáde àwọn àfáà. Ìmáàmù mi ọ̀rọ̀ ẹ̀dùn ní kankan kan ẹ̀ nílé wo. Ọlọ́run ò ṣe ti yín lọ́yẹ̀. Wọ́n wá rí pé gbogbo èèyàn ń kó mára. Ọlọ́run ò ní di ẹ̀rá rẹ̀. Amina. Ọlọ́run ò ní dọ̀tí. Amina. Bàbá wa ìmáàmù wa àgbà fún gbogbo Owódé ibi yóò tẹ̀lé lọ. Ẹ máa pàdé àná ọlọ́run. Amina. Ẹni ọba jọ ọmọ Owódé káàrà kó ní ámì fún bàbá. Amina. Ìsúnmọ́ ni làá mà sí ẹni. Ẹnu bí mo ti súnmọ́ bàbá lónìí, mo ti mọ ọdún ẹ̀dá tí bàbá jẹ́. Àárín ènìyàn tó lóun ò ní dà. Amina. Bàbá wa Mufasir, mo kì í púpọ̀. Gbogbo yín la kí, gbogbo yín àfa. Àtọ̀tún àtòsí bàbá wa ìmáàmù àgbà, gbogbo yín la kí. Àfa wa àgbà Sheikh Saleh Arani ọmọ kí wo ni wàá sí àgbáyé ni. Gbogbo àlùbáríkà tẹ ẹ bá rí tí Sheikh Saleh Arani gbé káàkiri tí ń ta káìtì àlùbáríkà káàkiri lọ́dún wàá sí àgbáyé ló ti jogún ẹ̀. Ó sojú mi kòró kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ní gbogbo hayatu ara mi nílé ike ó sojú mi kòró. Rahmatullah. Àti dọ́là tí ń lọ tí ń bọ̀ ní oòrùn tí ń sílẹ̀ kò bá wà lárúbáwá àtọ́lọ́wọ́n dá pẹ̀lú rẹ̀. Ọjọ́ máa sílẹ̀ hátà yẹ Abdulrahim. Adékùnmá bí. Jazakallahu oníwàásí àgbáyé. Àfa mi nù. Jazakallahu oníwàásí àgbáyé. Ọ̀pọ̀ nínú ọmọ akéwú tó yanjú tó yẹ kórókóró àti bàbá kábíyèsí náà. Bàbá wa kábíyèsí o àti bàbá wa ìmáàmù Ṣàngó. Welcome to this occasion, sir. God bless you, sir. Kábíyèsí o. Osùnmọ́ bá mi lè dìde. Mo ti sọ bá mi lè gbẹ̀bá. Àwọn bàbá mi lọ bá ń pa o. Ẹ̀yìn ìdílé rẹ̀. وكم أسلحة يا عبد الرحيم جزاك الله أني واسي أبايي Àfà tí ọba fẹ́ràn àfà kò ní dá fún ọ. جزاك الله أني واسي أبايي. Bàbá ìmọ̀wá àgbà gbogbo lówó lé wọ́n tún wá dì mọ́ bàbá wa ti Ṣàngó. Ẹlẹ́pẹ̀ wò fẹ́ ẹ̀yin tòní ń bolẹ̀ ìfẹ́ sí. Ẹnu àìsí fẹ́ lọ́dọ̀ yín máa nì tẹ́ ẹ̀ ń da gbogbo ẹrú ní ọ̀yá àlùbáríkà ó sì kún tẹ́ kí. Mo kẹ́kọ̀ọ́ lára bàbá wa máa ń kó dé lórí púpọ̀. Gbogbo yóò tẹ̀yẹ lè ké. Ẹ̀yin owó dé ẹ sọ fún ẹ láfa àkàrà sọ bẹ́ẹ̀ gbà tó wá ní. Abala àfa àwẹ̀ ní Bukhari Musa. Bọ́ọ̀ bá ti ké ìwà gbogbo tó ké páàtì
òfòní. ما حرمة الشيخ إلا حرمة الله. má ti bọ̀ ọ́bẹ̀ mọ́ ọ̀dọ̀ ṣẹ́gun sáyé wà lẹ́ni la wà. وكم أصلحت يا عبد الرحيم. oníwàásí àgbáyé oníwàásí àgbáyé èyí tó bá a lọ ìwé láwàdí sí òun ni tààfà ni Dr. Abdulrahim bó o pe bàbá wọn wà sí àgbáyé ní pòfẹ́sọ̀ dédé ni ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí bàbá náà wọ́n mú orin mẹ́rin ní wàásí ẹ̀ báyìí ẹ̀ lọ yẹ mẹ́rẹ̀ẹ̀rin wò ẹ̀ bá tó wà sí àgbáyé kan náà. وكم أصلحت. ẹsẹ̀ bọ́ àwọn ní kọ́ọ̀mù ti sọ̀ wá ló wà sí àgbáyé babaláwo igi ni kọ́ọ̀mù ti lẹ́ ẹ̀bì. أكرمكم الله. ẹ wò ga المواجز. òun ló wà sí àgbáyé. أكرمك الله. wọ́n wà sí àgbáyé tá a wá sọ yìí kálukú náwó wọ́n wà sí àgbáyé ní ilé ìkọ́ tí wọ́n ń jẹ tó wà sí àgbáyé ńkọ́ tí ẹ̀kọ́ ọba àlọ́rí gbé láwà ní ẹ̀fọ́ báyìí pé mo fi oúnjẹ oníwà sí àgbáyé. جزاك الله oníwàásí àgbáyé. ọmọ akéwọ́n mélòó ni ẹ wàá kà tọwọ́ wọn àti àgbáyé dé èèyàn èmi tọwọ́ ẹ̀ dé èèyàn ṣéèkì sùlámù wàhálà mi tìyìn ọtọwọ́ ẹ̀ dé èèyàn ṣéèkì Kamal ọlọ́mùgbẹ́bẹ̀ ọtọwọ́ ẹ̀ dé èèyàn mi bá ní ma kà wọ́n níbi tá a wà yìí nìyẹn àákàkà àti dákẹ́. جزاك الله oníwàásí àgbáyé. ẹ dàpọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn wọ́n lè yá wọn gbogbo lẹ́wàá dúró sí. ẹ dàpọ̀ ẹ̀yìn jàmá ẹni tẹ́ ẹ tún mẹ́jọ wa lọ ń kó làwọn ọmọkùnrin yìí ó dúró sí. wọ́n dí àwọn tí ń bẹ lẹ́yìn. àwa náà wọ́n sì wá wò. bàbá náà máa bọ̀ báyìí. ẹ wá báyìí. ẹ̀yin tẹ́ bá máa tó ẹ dàpọ̀ bá wọn tó. لقد دفن الكلام والملح قومي والنحرير oníwàásí àgbáyé. àfa àti ọ̀sẹ̀ nìkan kan bàbá wa àgbà lówólé ó wà sí àgbáyé kò ní pé ọ̀tá mi ni wọ́n ní tó fi jáde lẹ́yìn ẹnìkan ò sì lè mú òun wà sí àgbáyé wa lọ́tà gbogbo yìí ni wọ́n kúnlẹ̀ fún inú tó máa ń wọ àwọn tá a bá tẹ̀lé wọn tá a jọ mọ̀ kí wọ́n gbé ákìlá wọn kàdé sàká lè kúnlẹ̀ sàká nìyí ọ̀dọ́ yìí ló ti dé àwọn láyé tẹ̀ tó máa sọ fún mi sàká nìyí òun lè tún dìde fún tòun ti bẹ́ẹ̀ náà kò ní gbọ́ bá yọ ọmọ dìde fún náà ni. هو النحر. èyí tó bá wá sún èmi mọ́ bíà sàká tá a nà lẹ́ka ní ìdílé òdìdé tèmi o. gẹ́gẹ́ bí ìtẹríba àti ìwà. bẹ́ẹ̀ bá wá ilé ìwòsàn wàhálà ní bí bá lọ jẹ́ ojú okùn ẹ̀ lára àfa rẹ̀ ni. bẹ́ẹ̀ bá ní jẹ́ sọ̀rọ̀ títí wò yín nígbà tí ọmọ tí ó wì í ojú okùn ẹ̀ lára àfa rẹ̀ ni àfa rẹ̀ ò ní kásẹ̀tì mo fèsì fẹ́ẹ́ nìkan. أديب عالم ورع شجاع. àmọ́ bọ́ ọba bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́dún wọn sí àgbáyé bọ́ ọba fẹ́ mọ̀yàn bá lò ọlọ́dún wọn sí àgbáyé bọ́ ọba fẹ́ bàbá àti tú ọ̀rọ̀ kalẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí ó sì ní nira ọlọ́dún wọn sí àgbáyé. أديب واعظ ورع شجاع. orí a sì máa wo kí ni rí tó mo fi ní kọlọ lọ́hùn gbogbo àfa tí n bá wò pé sí ti bá jẹ yìí sì ní kọlọ lọ́hùn tí n bá wọ̀ yìí sì ní kọlọ lọ́hùn kì í sàfà. شجاع هو الدرجام oníwàásí àgbáyé. هو الدرجام oníwàásí àgbáyé. ẹ dákun ẹ̀yin ìyàwó aládàlátù ẹ̀yin ìyàwó aládàlátù a ti bẹ̀rẹ̀ wá sí ẹ dákun ẹ lọ jókòó rẹ̀ ẹ lọ jókòó rẹ̀ ìyàwó aládàlátù ẹ lọ jókòó rẹ̀ ìyàwó aládàlátù sàlámà lẹ́kùn yìí ti tó.
ti tó ẹlòmíì tó mú lẹ́nu jẹjẹrẹ òun tó wí nǹkan mi. náà ṣe wá sí lọ́wọ́ ti tó ọ̀hún fún ọ̀tẹ̀ ẹ̀fọn á sí ládàbà ọ̀tọ̀ ẹnu jẹjẹrẹ kàmájáká tó kẹ́ ọ̀dọ́ tó kó jàre my friend. أديب واعظ ورع شجاع. ẹ̀yin ìlú owó dé inú Ramadan la wà yìí gbogbo ẹni bá tó fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ inú Ramadan iná àti ẹni tó kún wájú Ọlọ́run wọn ò ní á fi Ramadan ṣe kankan oṣù yọ ẹ̀ṣẹ̀ shahrul maghfira shahrur rahma shahrul afw ó kọ mẹ́tẹ̀ẹ̀ta tó kó wáyé náà kò sọ́ọ̀sù bíi tó kó wáyé Ramadan nìkan ló kó wáyé. Shahru tuqa. bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo olówó dé shahru tuqa ẹ̀rí oṣù bẹ̀rù Ọlọ́run oṣù tí ìbẹ̀rù Ọlọ́run sí yẹn lọ́kàn ọmọ wo mi wọ́n nìkan sì wà lórí tó bá mú tí ọ̀sẹ̀ tí ó lọ dáadáa ẹ̀wò shahru tuqa ọmọ àwọn òkè ìgbà mi. Ọlọ́run tí wọ́n ń wò mí kọ́ Ọlọ́run tí ń wò mí kọ́. ìyàwó rẹ ní bẹnu léyìí ó múra náà ó ṣe gbogbo ẹ̀ gágágá ọba ìbá àti inú àwẹ̀ ni ó kọ́ ọkùnrin mi burú màmá Ṣakiru padà wá tá a bá ti sí inú àwẹ̀ yóò sì tilẹ̀kùn obìnrin náà sì ní ilé kọ̀ àmọ́ ní Ramadan ẹ̀ tó bẹ̀ ó wù ọ́ kájú àwọn ẹni gbọ́dọ̀ wọn wá kó ń sùúrù bàbá gbàtò ní sílẹ̀ lókun mẹ́wàá àbí lókun mẹ́sàn-án ẹ dákun gbogbo òmùra yẹn afọlọ́ọ̀bẹ yìí ẹjọ́ máa ṣẹnu lẹ̀ kí ẹ jẹ́ sábà tó máa ṣe báyìí ní Ramadan ẹ ṣàánú wa torí ọ̀dọ́. Shahru tuqa shahru salamati ya akhi. Ramadan yìí àkọ́kọ́ oṣù bẹ̀rù Ọlọ́run ọba ni ọkọ máa gbà ìyàwó máa gbà bí ọba ṣe ń kó oṣù bàbá ọmọ gbà ọmọ gbà gbogbo wa yẹn lámà gbàwé náà bàbá ti jẹ́ mùsùlùmí ta sí gbọ́dọ̀ ń bọ̀ bọ́ba fáwọn ẹni tó bá gbà ìsọmọlẹ́yìn àlẹ́ Muhammad. Shahru tuqa shahru salamati ya akhi. owó nígbà wá yìí ní ìmẹ́dùn ẹ̀ ń bẹ́ẹ̀ ti farabalẹ̀ dáadáa ẹ̀ ní tí máa gbé Ọlọ́run tí fi máa da inú. Amiina. Shahru kí ló wí. Shahru tuqa shahru salamati ya akhi. Dum bil ibadati daima ikhwani. bàbá ẹ̀ máa wọlé ẹ̀ máa gbọ́ dáàbà mi o. Dum bil ibadati daima ikhwani. bàbá ẹ̀ máa gbà lówó dé ẹ máa gbọ́ ó ní oṣù yìí àìfi sí é. Shahru salamati ya akhi. oṣù kẹ̀kẹ́ oṣù táwa nù ẹ̀. Dum bil ibadati daima ikhwani. Dum bil ibadati daima ikhwani. wọ́n nínú oṣù tá a wà yìí. Dum bil ibadati. àìfi tànúdò rárá. Dum bil ibadati. àìwá kó dráfì káwáṣá kárí bí ìsàsùn yóò ló ń jẹ. Dum bil ibadati. káwá pètì dráfì àfàtọ̀ wáìtì yìí dákúnjẹ mọ́ ní kábíyèsí àfàyè sit down. Dum bil ibadati daima ikhwani. Dum bil ibadati daima ikhwani. Dum bil ibadati daima ikhwani. ẹ̀yin náà wá wíwẹ́. Dum bil ibadati daima ikhwani. àìfosù Ramadan máa lọ gbá snooka èyí rè ó gbénu. ọwọ́ lọ ń gbàgbé Ramadan ọwọ́ amú sẹ́bídọ̀ kásẹ̀tì yẹn fẹ́ mi òfìsì náà lé kòtò ayé àti kòtò àlìkìyàmà àti kádàrá tó ń jẹ ọdún kádàrá tiẹ̀ bò lórí gan
o tún ka kásẹ̀tì kádàrá wálé bó kúkú rẹ ni bó ní kúkú rẹ nínú kádàrá èèmà kádàrá kan tó wà fẹ́ wò ọwọ́ àti gbogbo ẹ̀jọ́ wá fúnra rẹ̀ táìmù kí n pàtàkì àbí gbogbo kásẹ̀tì tó dé táyì tábà bá fi sẹ́ni lọ́ọ̀lé ìsinú gbọdọ̀ tó láì sí lọ́hùn. ìjọ Ramadan ti di 1 làwọn kan ti kó lé wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ́ lẹ̀ wọ́n bẹ̀rù mọ́sálásí wọn ò mọ bó nílé wọn ti rí wọn ò mọ bó níyàwó wọn ti wà wọn ò mọ bó lọ́mọ wọn ti wà kí ni wọ́n lọ dé mọ́sálásí ni wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́hùn ọba àdúgbò tí ó di ọ̀la lọ́dún wọ́n ti wá wá. ìwọ wá jòkó lé ọ̀ǹtà lúdò ọ̀ǹgbà snooker ọ̀ǹtà scrabble gbogbo lúdò lọ́ta tán olùsílẹ̀ lómi bàbá kábíyèsí ọmọ olùkú tàbí ọ̀dà ọmọ kan 6 méjì elórí ibú láì láṣẹ lẹ́nu bí ọba ń dà lóòótọ́ 6 méjì ni ó sì dà. dùnbìlì ìbádàtì dáìmá ìkhwani. ẹ̀yà fún ẹ̀rú bẹ́ẹ̀. dùnbìlì ìbádàtì dáìmá ìkhwani. oṣù Ramadan yìí bàbá wa kábíyèsí ọlọ́dún yàrá yìí gbẹ. afaani dùnbìlì ìbádàtì. dùnbìlì ìbádàtì. lọ́ọ́ tẹ̀ra mọ́ lọ́ọ́ dúnní mọ́ ma fi se lọ́wọ́ àwọn yaba bẹ ní wúrà nísì àwọn yaba bẹ ní wúrà nísì àwọn tọ́lọ̀ sí lọ́wọ́ là ń bí o àbáwọn tọ́lọ̀ sí rí dìrìdì àbáwọn àlọ́ ta rọ́ọ̀bù àlọ́ tóbi àwọn yaba kan bẹ ní wúrà nísì ń bẹ bí tí fàtọ̀ sí báyìí lọ́wọ́ nísì yà Allah ọlọ́ àwọn ọmọ yìí mo bìrẹ̀ mo káwọn ọmọ mi yìí ọlọ́wọ́ àwọn méjèèjì láyé wọ́n jẹ́ wọ́n sẹ́rú ara wọn lọ́wọ́ yà Allah ìsìn bí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ló bí ń bọ́ lójú ẹ̀ obìnrin bẹ̀rẹ̀ òun nísìnyí wọn náà bẹ̀rẹ̀ wúrà ibi ìwọ náà ọkọ mi ò ní láàrin láàrin àwọn yòókù ọkọ mi ò ní láàrin ìwọ náà láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ òun nìkan ló lọ lẹ́kọ̀ọ́ ní kankan ọlọ́run àti lágbára ní ìwọ náà mọ wá pè torí ọkọ mi gan ni wá ọlọ́run bá ń sàánú ọkọ mi ẹ̀wọ̀n gan obìnrin rí. lọ́gbẹ̀lẹ̀ ìbáàdà ọmọ ìyá mi tó bá jẹ́ mùsùlùmí Ramadan àìfi ṣeré dúró ní mẹ́sìn ọlọ́run dúró ní mẹ́ ìbáàdà ọlọ́run máa gbé ọlọ́run sọ̀rọ̀ rẹ ti yí ọ ni ṣé ẹ́ǹdì rẹ ti yí ọ ni mo lọ́ọ́ parí ẹ̀ sí. wọ́n fọba ní ìjọba àtẹ́kọ̀ ní jẹ́ kalẹ̀ wọ́n yọ dànù ni wọ́n yọ dànù wọ́n bẹ̀rù mí ha ayé sì já yé lọ. wọ́n jẹ ìmáàmù mi àtẹ́tẹ̀ rẹ̀ ó sùn kì ìjà dé ẹsẹ̀ rẹ̀ ti sùn kì wà ní mọ́kò lóró ìdí mẹ́lọ́wọ́ ẹ̀yìn àbá wọn tú yẹ fún lẹ́sẹ̀ bá súnkì bàbá dóyà àtàkùn kì báyìí òun náà wà á dàbí pé ẹ̀yà pàmì bọ́kẹ̀sẹ̀ kan náà mọ̀mọ́ yìí ń sàánú sẹ́ bàbá màgbé yóò súnkì ṣé yọ lọ kí ni kádàrá rẹ jẹ́ ọmọ bọ̀ ọ́ lẹ́rù jẹ́ jìnnìjìnnì kádàrá tó ọmọ jẹ́ ọmọ bọ̀ ọ́ lẹ́rù òun ní jẹ lọ́wọ́ báyìí sọ tọrọ jẹ gbẹ̀yìn lọ́sàn jẹ́ ọmọ bọ̀ ọ́ lẹ́rù olówó lọ́wọ́ bá ọba kọ́ ọba kò owó lòun mú ẹnìkan wọ́n bí òun náà fún ọtí bí òun náà ọba kọ́ ọba kò eré rẹ̀ pé ju jẹ lọ́kọ̀ sí kankan yóò tọrọ jẹ yìí náà sọ fún ọdún olóòrè tọrọ jẹ kó tó wọlé kádàrá tá a rí kádàrá tá a mà nísìnyí tẹ̀lé wájú á sì má. ìbọ̀dọ̀ ń lọ gan kò yẹ ọ ọlọ́run wá ju oṣù yìí sínú oṣù méjèèjìlá. èyí tá a bẹ̀rẹ̀ lọ́la ní sè lórí ní òkè ogun. akramakallah. o ní àkọ́kọ́ Ramadan. ìkẹyìn àárín Ramadan àforíjì ni. wá ló orí àárín Ramadan náà wá wáyé àforíjì ni gbogbo àlẹ́ yóò ta lè dá ọlọ́run ní ìmọ̀ wò yìí wọn ò ní kọ́ kalẹ̀ kì í ṣe kó gérí èèyàn o bíi tìlú kan ọlọ́run ṣe kì í sọ̀rọ̀ wa. dùnbí ìbádàtì dáìmá ìkhwani. dùnbí ìbádàtì dáìmá ìkhwani. mẹ́wàá àkọ́kọ́. ìkẹyìnkẹni. mẹ́wàá tó ti wá fẹnusọ mẹ́wàá lálẹ́ yìí. àforíjì ni. bàbá ìwọ́n fún àgbà gbogbo owó dé mẹ́wàá tó wá kù dágbà ni wọ́n ń bọ́ rí. ìgbẹ̀yìn Ramadan àṣẹ́rù dọ̀mọ́. wọ́n wá sẹ́rù dọ́mà ọmọ náà bẹ́ẹ̀ ni wà àmọ́ lọ́wọ́ wò ní àbá tó ti bẹ́ẹ̀ náà
àwẹ̀ ló gbà ló pọ́n dáadáa ìrún ló kí àṣẹ̀kúrò ọmọ wa ṣẹlẹ̀ lọ́la báyìí ọlọ́run ní wọ́n sọ́ọ́ lọ́wọ́ ọ̀wọ́ náà. àkọ́kọ́ Ramadana ìgbẹ̀yìngbẹ̀yìn. gbogbo ẹ̀yìn gbogbo dé àkọ́kọ́ Ramadana ìgbẹ̀yìn gbogbo ilé ọlọ́wọ́ kẹ́yìn yóò sì kẹ́yìn. àárín Ramadana àforíjìnì. ẹ̀yẹ́ mọ̀ yàrá mùsùlùmí nínú owó dé ta wà lónìí táwọn ẹ̀dí kìíní rí tí ó di 20 àbí. ọlọ́wọ́ fèrè yín gbogbo yín. ìgbẹ̀yìn Ramadana àṣẹrúdọ̀mọ́. ọlọ́wọ́ wọlé àwọn àgbàlagbà tó adé kúrú mọ́ ẹ̀ kò ní ṣe wá lọ́wọ́ àná. بشرى لنا يا أمة الإسلام في شهرنا رمضان يا إخواني في شهرنا رمضان يا إخواني. èyí ilé wa nù ní gbọ́dọ̀ ní oṣooju wa wọ́n lọ́dà ti bẹ̀rẹ̀ Ramadana àkọ́kọ́ báwo tí wàá bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ lèmi ń jáde lọrin yìí tún padà lọrin torí ṣe wáàsí alẹ́ mi ó gbé bí awà yìí mì lẹ́ẹ̀mẹrin fọmọ adámọ̀tọ́ wá fún wa bẹ́ẹ̀ ni gbogbo bí mo lè lọ àfi tó bá yẹ pé mo travel out lọ́yà kì í wálé kì í padà sí lọ́rin lọ sí wáàsí fún wa torí pé àwọn lèmi ń ṣe wáàsí fún lọ́mọ adámọ̀ fún ọ̀pẹ́ nìkan pé tí wọ́n ń pè Buhari. lánàá a kò ní orílẹ̀ Òṣòdì mọ wá bọ́ sí Mùṣín ìbẹ́ Mùṣín àwa kò bẹ̀rẹ̀ àgọ́ mẹ́fà gírígí onímọ́tò Ìlọrin àwa wò lọ ilé àgọ́ mẹ́wàá kùsẹ́ mẹ́ta àwa gbólé àlọ́ sọ̀kalẹ̀ sí wàásù bẹ́ẹ̀ inú wọn tún gbà wọn lọ pé àwọn tó wà láì wọ́n dé ìmọ̀tò táwọn mọ̀tọ́ ló ń wò mọ́ mi lánàá wọn ṣé bá a ti ń ṣe ìlànà ní jẹ́ náà àwa là ń búra wa yìí bá a bá tí ọbẹ̀ bọ́ ọkàn ẹlòmíì yá yìí nísìnyí àwọn àfa kéékèèké wọn tábà ń la nú ẹ̀ tẹ́ bá bẹ̀ ní kékeré wa ní èyí tí wọ́n ti padà jùlọ sí i lórí ẹ̀ ló dà o. بشرى لنا. eríire gbogbo wa eríire wa bàbá wa eríire wa. يا أمة الإسلام. gbogbo àwọn tá à ń gbé la ilaha illallah gbogbo àwọn tá à ń sáré masoro pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tí wọn náà dáwọ́ pé wa aleyka salaamu wa rahmatulahi wa barakatu eríire gbogbo wa. في شهرنا رمضان يا إخواني. في شهرنا رمضان يا إخواني ọmọ ya mi ẹni oṣù Ramadan ta wà nù ẹ ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹra yín ẹ mójú kú ẹ jẹ́ bá Ramadan lọ. في شهرنا رمضان يا إخواني. bàbá wa gbà fún gbogbo wa bàbá wa ìmáàmù wa gbà fún gbogbo owó dé ẹ̀rí ni àwẹ̀ kíní tá a gbà á sí òkú àwẹ̀ kejì tá a gbà á sí òkú àwẹ̀ kẹta tá a gbà á sí òkú lónìí wọ́n tún sí òkú títí tó gbọ́dọ̀ bàbá náà ó fi pé àwọn kan bẹ yóò jẹ sàárì ó di inú sàárì ló ti sínú àwọn kan bẹ yóò sínú yóò máa palẹ̀ mọ́ pé wọ́n jẹ sàárì òní jẹ sàárì nínú sàárì ló ti jẹ èwo lọ́wọ́ tọ́lọ́ ń kọ́ mọ́ nínú ètò sẹ́kù tá a gbà yìí èwo máa wọ́n tọ́ kọ́ mọ́ mi Bukhari Musa ló fi jẹ́ pé tá a bá dì mọ́wọ́ kankan kan pé kò ní tán ẹ̀já dá mi nínú àwọn tá ìta yóò mọ̀ sáyé lọ. ìlàjò kó láti wá sí ẹ gbogbo wa lápọ̀ yìí àwọn kan ti kú láàárọ̀ yìí nígbà tí èsè bíi wa ò já mọ̀ definitely báwa ló ti kú jọ kàn táwọn kan ní mọ̀ ọwọ́ àkàárín ìwà àtọ̀rọ̀ ó ló ṣe sí. Alhaji wa Yusuf Murtada Delta State Chairman ọmọlúwàbí èèyàn ìjà ọmọdé tó kó awá yìí lónìí mo sì bí wọn ti dé ní àárín wọn òun dà ó sì mara fi pamọ́ òun náà ní bí ó ti máa bọ̀ sí i ó sì burú bí ó ti máa bọ̀ sí i kò sì ṣe é ká mọ́tò náà ọlọ́wọ́ wọlé àwọn bàbá wọ̀nyí ọlọ́kọ̀ wọlé àwọn bàbá wọn mọ̀ gbà náà àwọn tún lọ kàn wá wọlé gbogbo àwọn ọmọ tí táwọn kó bá ta àwọn tá a jòkó tì í ẹ̀mí ìlú kù
ju tàwọn tó bí ọ lọ. Amina. O sì ní ṣubú dànù. Amina. Lọ́dọ̀ pé abẹ́yà ni. Gbogbo àwọn tá a kọ àpò wọn ní wọ́n bá ti dé yá máa mọ̀ wọ́n. A kọ àpò wọn. Ramadan. Bàbá kábíyèsí náà rẹ̀ rìn ẹ̀jẹ̀ tí mo gbàgbọ́ pé ní àpò àpò wọn. Àpò tí yín náà. في شهرنا رمضان يا إخواني. Ó ti rí nù. في شهرنا رمضان يا إخواني. Bàbá àgbà fóònù òdu ewó dé èdè wa gba níwà sí lọ́ọ̀dẹ́ wọn àfi kí n lọ ní yín kí n lọ sùn. Ẹ dá léyìn púpọ̀. Ọlọ́wọ́n ní da ọ̀rọ̀ yín. Amina. Alhaji Yusuf Murtada Deputy State Chairman wọn ló kó gbogbo wa yìí wá sí rire lónìí. Ìjà ọmọdé ọmọlúwàbí èèyàn ìwọ ló kó gbogbo wa yìí bí ẹ wá gbọ́rọ̀ Ọlọ́run. Eríire ibẹ̀ ní orí ìwọ ló ní eríire ibẹ̀ ní ìsìn níwájú Ọlọ́run. Kí ló wà fàyè tiẹ̀ sí? Àsìkò rẹ kí ló fi ṣe? Ìgbà rẹ kí ló fi ṣe? Ewé rẹ kí ló fi ṣe? Kò tó wá dẹ tí ò ní lè ṣe kankan mọ́. Ẹ yẹ kó ti mú kan. Afọ ọlọ́jẹ̀. أكثر من الزاد. Ọmọ ìyá mi tó wá gbọ́ wá sí lónìí. Lábẹ́ ọ̀pẹ̀rẹ̀lá bàbá wa ìmọ̀ máa gbà púpọ̀ lówó dé. Ètò ọ̀fẹ́ mú lọ lónìí àmọ̀ fẹ́ wí. أكثر من الزاد. Ìpalẹ̀mọ́ rẹ yóò pọ̀. Jẹ́ kí ìpalẹ̀mọ́ rẹ yóò pọ̀. Ìpèsè rẹ yóò pọ̀. Ìpèsè tí wọ́n wíwèé ṣe kọ́ lọ yín ẹran lọ́rùn kọ́ lọ tí bọnú odò. Ìpèsè rédèrèdè lèyí. Ìpalẹ̀mọ́ rẹ lọ́dọ̀ Ọlọ́run yóò pọ̀. فإن الطريق وعر. Torí pọ́nà tá a gbà débi à ń lọ ni ọ̀nà tí ọ̀rọ̀ ọ̀run ní gbàgbùgbàgbùn ọ̀nà ni èyí ṣe tí fi jẹ́ gbàgbùgbàgbùn ọ̀nà àwò sàká rẹ àwò ìwà rẹ àwò ìrìn rẹ àwò ọ̀rọ̀ rẹ àwò àníyàn rẹ wọ́n dàgbù bus stop tá a tò kálẹ̀ kó tó wà nídìí ọ̀nà. والسفر بعيد. Kí ló ń والسفر بعيد. ìrìn àjò rẹ ó jìnnà ìrìn àjò rẹ jìnnà wọ̀ ya mi ìrìn àjò gbogbo wa yìí jìnnà níbi ò láà lọ àsìkò wo ni ọjẹ òru ni àbí ìdájí ìdájí ni àbá àárọ̀ ni àbí ìyálẹ̀ta. سفري بعيد. ajé tó máa rí. وزادي لا أبلغني. àbá ara ni àbá ni ìrìn àjò mi. بعيد. ìrìn àjò mi jìnnà púpọ̀. وزادي لا أبلغني. Ìdí mo wá tọ́jú kalẹ̀ tí mo fẹ́ gbé dání. Sẹ́fẹ̀ yẹn wà tíráfù yóò gbé kalẹ̀ ní aṣọ tó máa wọ̀ ní oúnjẹ tá a máa jẹ. Èèyàn sọ bá padà àlìkìyàmà náà ó pèsè àlìkìyàmà kalẹ̀. Ṣé wo ní pèsè àlìkìyàmà kalẹ̀? Ọ̀fẹ́ lọ palanga lásán. Bẹ́ẹ̀ náà ló sì pàdé ìdílé ọlọ́run. Bẹ́ẹ̀ bá bí yín pé tara yé rẹ̀ bàjẹ́ láyé àtàlìkìyàmà jù ẹlẹ́ni sí kí wákàtí máa rà wọ́n. Lágbájá lówó kò ní ma sáà mú lọ tẹ́tẹ́lẹ̀ èyí wọ̀ sí lójú títì. Ọkọ ní tọmọ ní gẹ́gẹ́ mọ́ tọmọ tọmọ ní ìdíwọ́ tí mo ti ta gbogbo ẹ̀ kì í sí ayé rẹ̀ ọ̀bàjẹ́. Bàbá wa lówó ní ẹni ayé rẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ kí á mọ̀ rẹ̀ bàjẹ́ òun lẹ tí ọba wa kí wákàtí mọ́ra o sì pé ara ní mùsùlùmí. Tọ́ bá ń jẹ́ mùsùlùmí tọ́ ọba ti máa kírun wákàtí mọ́ra òun lè lọ́dọ̀ Ọlọ́run dé. سفري بعيد. Tọ́ba sí. Bọ́ba bẹ́ẹ̀ sàbúrú òsì ronú ẹ̀ wò. So bímọ sáyé ni. Bọ́ba bẹ́ẹ̀ ṣèkà òsì ronú ẹ̀ wò. So bímọ sáyé ni. Bọ́ba bẹ́ẹ̀ bàjẹ́ yẹn jẹ́ òsì ronú wò. So bímọ ni. Àwọn ọmọ wọ́n
jẹ́ níta bá ṣe láyé ó reflect lára àwọn ọmọ wa ọgbà pé ní èyí tí bàbá mi ṣe lè ní jẹ ìwọ́n tó bá ti jọ máa kí ọ̀la ni ọmọ dùn lára àfa lẹ́yìn àfa mi ọ̀la mi ní sàmì. ntí ètò wa sábà ṣẹlẹ̀ sọmọ kí o ṣẹlẹ̀ sí mi èmi mo ṣe yídí mọ́ ọ̀gá mo sì ṣe yídí mọ́ ọmọ ṣẹ́ ilé ọjọ́ ọjà sí tó yìí ṣe é lé kẹ́nìkan máa bú mi ní tìkì wá gbé mo fèsì ọlọ́mọdé ṣàgbákù kí ni àwọn abẹ́wò ta ló kù tẹ ẹ̀kú láyé nísì gbogbo àwọn kàrìnkàrìn àbáàlẹ̀ ti bú tán ẹ wá lẹ́ kú re níbo lẹ́ ti kú re gbogbo àwọn bàbá àtàwọn bàbá ti jẹta ẹ̀ sì ń hó sọ lára wọn. ẹ yẹ wà bàbá kábíyèsí náà bẹ láàrin wa yìí níjọ́ tí bàbá bẹ lọ́mọ ọwọ́ kínkínní ọlọ́run tí kò gbé pè é èyí sì gbóòlù lé ọ lọ́wọ́ ọmọ pàṣẹ nílùú téèyàn àtòsóòlù ọba àwọn níbẹ̀ lọ́wọ́ wa yìí. ẹ̀yin àjẹ́ yányán kọ̀mọ́ndà yìí ṣì fún yín òun la jókòó jù. Safari ba'idun. àtọ́lọ́bẹ̀rẹ̀ àtọ́lọ́dọ́ àtọ́kùnmá ọba yìí la jókòó jù. Safari ba'idun. àfààní ní àjò méjì náà. Wazadi la uballigani. àwọn àfa ọlọ́mọdé lé àwọn àfọ ọ̀dà ooru. Amina. ó ní wàsáàdì dáhùn bá nílò ọkùnrin mi. Wazadi la uballigani. ẹni tí mo sì palẹ̀ mọ́ ní kò lè tó mi rìnrìn àjò. Wa quwwati da'ufati wal mautu yatlubuni. La ilaha illallah. Wa quwwati da'ufati wal mautu yatlubuni. agbára mi pọ̀ lágbára máa bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ mọ́ gbọ̀n ọdún ara tó wù ọmọ ọ̀dá àmọ́ bọ́ọ̀ bá ti lọ mọ́ 40 years mọ́ wẹ̀ mí tútù mọ́ ọ̀ là mọ́ ẹsẹ̀ tọ́ba pé mo láìpẹ́ omi tútù yẹn mo wá tẹ́lẹ̀ sí i o ti àbó 40 o ń ṣera rẹ mọ́ ọ̀ padà máa fi gírin èyí rẹ oṣù méjì tó rẹ. Wa quwwati da'ufati wal mautu yatlubuni. ló ti rí nù. Wa quwwati da'ufati wal mautu yatlubuni. ó gbà yín lọ́gàá tẹ̀ wá bí gbogbo tí dọ̀gá tọ́ wá bí tọ́lọ̀ ń kẹ́ yín bẹ́ẹ̀ bá jẹ́ àwọn ọmọ sẹ́yìn yóò benefit lára yín ẹ̀ lè pàdé ọlọ́run dáadáa ọ̀sán mọ́tò lè dá ọmọ sẹ́yìn rẹ̀ nílé ilé ọ̀nà òun gbọ́dọ̀ lọ́dọọdún ọ̀nà mọ́kà lọ́dọọdún ìwọ àti ìyàwó ìwọ àti ọmọ sẹ́yìn rẹ̀ tálíkà ni ọ̀rẹ́ nìkan tí ó fún ní kàkà olówó àti kọ́lé gàbẹ̀lẹ́ yọ̀ lọ́wọ́ múra mú un dání bọ́dọ̀ òun náà ebi yóò tún mọ bọ́ gbé báyìí náà ni. kí ló wá dé conditions bàbá conditions yóò kọ́nà yóò tó kó fóònù. gbogbo ẹ̀yin tẹ́ wá ní láàrin tẹ̀sí láwọn ọmọ ẹsẹ̀ tẹ̀ bá dáwọn ọmọ ẹsẹ̀ yóò benefit lára yín ọ̀dọ̀ ọlọ́run yín dídé ò lè rọrùn. Laysa garibul lahdi wal kafani. mọ̀jẹ̀ ayé àkómi ìtọ́ ń bá lọ tẹ́lẹ̀. Safari ba'idun. Wazadi la uballigani. ẹni agbẹ́dùnrẹ́ lọ́wọ́ ó ní kwẹ́rì tí ó dá wọn jọ lọ́jọ́ kíámà. chairman local government máa gbádùn lọ́la yìí ni ó dáhùn kwẹ́rì wájú lọ́jọ́ kíámà. ẹ̀yin senators ẹ máa jẹ fìlàkì kẹ́ ẹ máa kú fìlìfìlì kẹ́ ẹ máa rántí wa mọ́. nígbà tẹ́ ẹ̀ wá tí wọ́n lẹ pósítà yìí wọ́n pé aláàánú mẹ̀kúnnù eré yín ọ̀dà àti ìsà aláàánú kankan. àti kẹ́ ẹ wọlé tẹ́lẹ̀ fi ń kó àlùkò ẹ wọlé tẹ́lẹ̀ nìkan ò rí yín mọ́. ẹ dáhùn pé ìjọ kìámà. Safari ba'idun. adétúmọ̀ bí gbogbo gómìnà stéètì yáyá gbogbo gómìnà stéètì èyí tí ń rí gómìnà tí ń ṣiṣẹ́
àwọn tí bá ń di ẹja máa mọ̀ wọ́n ẹ má kó wọn sí kọ́nà o. bàbá fídíò yìí àfùgẹ̀ ẹ̀rí náà. ìwọ ọmọ kọlu kámẹ́rà ká ọ́ jẹ gbèsè. èyí tó ń rán kí lójú kan. Yusuf àwọn tó bá gbé wọn ti ń dé táàrí àpò wọn pọ̀ ètò wọn wájú. سفري بعيد وزادي لا أبلغني. gbogbo ẹ̀yin dáadé o à ń kí yín o ẹ káàbọ̀ àti bẹ̀rẹ̀ wá sí ni. وقوتي ضعفت والموت يطلبني. ẹ máa gbọ́ àwọn àfáà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ bàbá àwọn àfáà gbà ọlọ́jà á rí yí pé ẹ kún ọ̀rọ̀ sọ púpọ̀ ẹ̀yin àfáà. onírìn àjò bí jìnnà nítorí mo sì parí ìsìnkalẹ̀ níbi ìrìn àjò. قوتي ضعفت. kò lè tó mi rìnrìn àjò. yóò da fún ọmọ yẹn mi. وقوتي ضعفت. agbára mi orí àmọ́ ìkéke onídọ́lá àfa ń tẹ̀lé ọ lẹ́yìn. وقوتي ضعفت. agbára mi ló ti dọ̀ lẹ́yìn níbẹ̀ mo ti yàn lọ́kùtọ̀ bá dọ̀ ogójì ọdún tó tó wá múra kankan sísì náà ikú tó ọ̀fẹ́ kú ló kù. èyí tó ṣe tó fi wọ 40 sínú òdo ẹ̀fọn àná ọgbà lè fi lọ́wọ́ wọ́n lè jà mí bẹ́ẹ̀ wọ́n lè rí ẹja mi wọ́n ní ọlọ́run wọ́n ti kọ̀ mọ́tẹ̀lẹ́ wọ́n lè rí ẹja mi tó ṣe àfihàn ìjókòó yìí. gbogbo eyín mọ́kàtẹ́ wa lọ sí tẹ tàwáfù tómi ìsèpèlú yín tó lóun ṣe làbẹ́gà àwọn aláṣẹ wa wọ́n sọ ẹnu ọ̀kẹ́ ńgbà wọn lọ mọ́kà níbẹ̀ tí làbí ní àwọn aláṣẹ wa àwọn bàbá wa náà wọ́n sọ ẹnu wọn. làbẹ́gà lọ́mọ làbẹ́gà lílá fi kùrẹ́ sí wọn ní kò ní dá wọn. سفري بعيد ẹ wà wọn aláṣẹ wa. وزادي لا أبلغني. وقوتي ضعفت والموت يطلبني. وقوتي ضعفت والموت يطلبني. Gbogbo ẹni ọlọ́run pé tọ́gbọ́lálé lọ́wọ́ tuntun wá ṣe báyìí pé yẹ máa jẹun lọ́jọ́ alẹ́ mi ni máa ṣe ọmọ lọ́jọ́ alẹ́ mi ni. àwọn mọ̀láyíkà tó dúró tì ọ́ gbogbo wa la ní mọ̀láyíkà méjì kò sí ní tá a wà wọ́n pẹ̀lú wọn ni wọ́n bẹ yà yín wọ́n dọ́pọ̀ àwọn èèyàn torí méjì lẹ́nu kọ̀ọ̀kan ní wọ́n sì ń kó òbí sọ̀rọ̀ àwọn onímọ̀ àṣàyè lọ́jọ́ alẹ́ mi ni ìdálẹ̀ ọmọ ọdún mélòó ni ó ti ìdálẹ̀ ìdáyídà kí ọmọ tí wọ́n hapù lẹ́yìn àyídà àbí náà ayé kan ṣe yìí lọ́yìn. àwọn onímọ̀ anáwó lọ́jọ́ ọkùn mi ni tá a sọ bẹ́ẹ̀ fọ́. Safari بعيد وزادي لا أبلغني. àbẹ̀lẹ́dọ̀ Alhaji Yusuf Murtala deputy state chairman. وقوتي ìjà ọmọdé ìjà ọmọdé. سفري بعيد owó ní ọ̀tà láwẹ̀. سفري بعيد lónìí táwọn ọ̀fẹ́ nu sọ 20 gbẹ̀yìn. سفري بعيد lọ́la bọ̀láwà ni ọ̀la àsìnmi ìjọ́ tó náà wọ̀dá náà ti bẹ̀rẹ̀ máa sinmi lọ́la. ọlọ́run mo dúpẹ́ tèmi o ẹ̀yin ọmọ kéwù gbogbo ẹ̀yin ọmọ kéwù tẹ̀ pẹ̀lú àwọn àfa ẹ̀sìn wọn dáadáa o ẹ̀sìn wọn dáadáa kọ́lá yín lè bá good. ta ló dé? Sunday Dagboru àgbàdo adágẹ́ wá sí gbà tó dé. Alhaji Abdulgani Koko Zaria Zagaza American boy òun ló dé yìí wá kí bàbá wa ni wọ́n gbà lówó dé bàbá wa ni wọ́n gbà gbogbo bí yìí
bàbá lọ́wọ́ ní fi kankan sí ọ máa bọ̀ wọ́lọ́wọ́lọ́ báwọn àfàwọ̀ àgbà sáájú àárín ni kábíyèsí nù ni alonso da fáwọn ọmọ tiwa náà ààrẹ ní sáábì lọ́jọ́ kò wọ́n máa kó jẹ ní wọn ló ń nà wọ́n ló ń nà ó sì ó ní nà àwa náà ń nà àwa náà sì wá ń nà àwòrán yìí ló jẹ́ àtúntò ẹ̀jẹ̀ máa ní Koko Zaria ó sì máa rìn ẹ̀ ń múra tí ń lọ lọ́rin ló dé. ẹ̀yin afọ́tò ẹ̀gẹ́ dìde kó wájú ẹ̀ dànù tí ìṣàdúrà fún ọ̀rẹ́ mi akásọ̀dà ọmọlúwàbí èèyàn agbádùn ara wa àjọ jẹ́ ní èyí pẹ̀lú ẹ̀ àjọ ohun ní àbúlé ẹ̀gá inú rẹ̀ ọmọ ọdún ọ̀dà àfọ àfiwájú ọ̀rọ̀ ọ̀dà gbogbo àwọn bàbá wa ní ọ̀rọ̀ tá a jókòó sí òun ní tẹnu gbóbi ọ̀wọ̀ ìṣá ẹ̀dá àmọ́ mo ṣe kílà fún èyí tí pàṣẹ ó kórè mi lọ́wọ́ ìyá fún bẹ́ẹ̀ èyí tí ó rí ti pàṣẹ lọ́dún kọ́lẹ̀ ìyá inú kórè yẹn wọlé sí lọ́dún kọ́lẹ̀ àgbàdìgbà rẹ̀ máa pọ̀ jàmbá kí mo ṣe ọlọ́run pé Allah mo ṣe bẹ́ẹ̀ kọ́ ọlọ́run dáadáa ni pé ẹlẹ́kẹta kí wọ́n máa ń tàpá lórí. Allahu Akbar. Wa safaru ba'idu. Àfààní bàbá kábíyèsí àfààní ìrìn àjò mi ó jìnnà. Wa nakidul amali basir. Àfààní wíbẹ̀ yìí ó ní ní àjò mi jìnnà ìwọ wá dákú síbi tó wà ọwọ́ wípé máa jẹun lọ́jọ́ alẹ́ mi ni tá a sọ bẹ́ẹ̀ fọ́. Máa lówó dodo alẹ́ mi ni táwọn bẹ́ẹ̀ fọ ó rí kádàrá ó lè tọrọ jẹ́gẹ̀ yín àwọn kan ní ju tiẹ̀ lọ lánàá táwọn náà wípé òdi wíwú pé màá sọ ọmọ dodo alẹ́ mi ni ó tọrọ jẹ́gẹ̀ yín ni. Wa nakidul amali basir. Kí ló wí? Wa nakidul amali basir. Ẹni tí ó sì tú sẹ́yìn mi pẹ̀lú rẹ o ọlọ́run tí ó tú sẹ́ wa o Basiru òun rí náà ojú tiwa lọ. Wa akhari nawmaka ila al-qabri. ọmọ ìyá mi oorun kọ́ la wá fà yé sùn. sùn níwọ̀n sọ oorun rẹ nínú sàárè àwọn kan ti sùn láti 2000 years wọ́n sùn lọ́wọ́ nínú sàárè rẹ̀. àwọn kan ti lọ 300 àwọn kan lọ 3000 àwọn kan lọ 300 wọ́n sọ oorun lọ́wọ́ sọ oorun rẹ nínú sàárè fàyè sí tọ́lọ́. Wa farhaka ila al-mizani. mọ́yọ̀ láyé jù bàbá olówó mọ́yọ̀ láyé jù bàbá onípò mọ́ fi ipò rẹ̀ mọ́ fi ṣe fáàrí mọ́ fi ṣe fáàrí o sọ ayọ̀ rẹ̀ di jọ́lì kìyàmọ́ sọ ayọ̀ rẹ̀ di ibi tá a ti wọ̀n sún wọn. Ila al-mizani. sọ ayọ̀ rẹ̀ ń tọ́ yọ̀ sọ di ibi tá a ti wọ̀n sún wọn ṣe wa. Wa shahwataka ila al-jannati. adùn tó ń gbọ́ láyé o fàtì díẹ̀ sọ adùn rẹ̀ di inú àjẹ́nà ibi tá a ti máa ṣe lọ tí o sì bọ́ rẹ̀ bí. lọ́rùn lòún ráyè lọ́rùn táyé tó ní kó jìyà sí rẹ̀ tọ́kọ́ lòún ráyè parun táyé tì yá máa lọ òun máa fàyè ṣe tọ́lọ́hún wọ́n bẹ lọ́rùn àwọn ìyàwó tọ́lọ́hún kó kalẹ̀ dìá àwọn ẹja gbogbo yìí náà ń ṣe yìí lọ ó ti dó wá ní yìí kò sì ní wálẹ̀ tá kò tó kò wálẹ̀ mọ́ ìbáwọn ti wá yìí wálẹ̀ èyí tó ṣe báyìí kò sí dẹ́ẹ̀bì gbé oge gbogbo èyí tá à ń rẹ́jú mọ́ wọn ni àwọn ń tà wá ní ìwọ ọlọ́mọdé àgbà ti títà ní sọ́dọ̀ ìyàwó rẹ̀ lé kí ni wọ́n gbóge ní àyàwó ni pàfúmọ̀ tó wà mọ̀ kán wọlé kéde tó gé wọn sá yà yìí gbé lọ́gbẹ́ kan ẹjọ́ wọn yọ kí ní òkú ẹ̀ ti ṣe yìí. Sayati yawmu. ìjọ kan ń bọ̀. Tuhsharuna fi ila Allahi fawja. jẹ́ ní kábíyèsí bàbá kábíyèsí ọlọ́jà àdìyí pẹ́ ẹ̀yin ní sílò
khula'i fil ardi bòógì ọlọ́run yín lórí ilẹ̀ ẹ̀yin ọba bẹ́ẹ̀ bá yín fi ọlọ́run lórí fi. sì dé ṣe é dájú ìjà kọ ẹ̀yin ọba àfọ̀bá tó bá ta sí àgẹ̀rẹ̀ tó dá sí tí ọ̀yẹ́ kọ́ dá sí lókun àbọ̀ bá ṣe tí ọ̀yẹ́ kó ṣe àmọ́ tó bá dúró láàyè ẹ̀ bí bàbá kábíyèsí ti dúró láàyè wọn ni ṣe é rí fí bẹ́ẹ̀ bá rí yín fi ọlọ́run lórí fi. تشرون فيه إلى الله فأوجا. ẹ máa rántí lọ́tà àmàdà yìí lọ́wọ́ wájú ọlọ́run àmàdà yìí lọ́wọ́ yìí táàpù wájú tó máa dà wá lọ á sì dára wa mà irọ́ tẹ̀ máa kábàá mọ̀ yẹn pé àwọn ọmọ ìyá mi máa dà wọn lóhùn jọ superstition yẹn tọ́lọ́ bàbá dájọ́ àfa kò ní sojú ọmọ kéwú eré èyí náà sọ wà fún ọ kò ní sojú ọmọ kéwú àmọ́ wúra báyìí pé àdìgá màláwa yìí bàbá àgbà lówó dé nìyí àwọn ọmọ dúró tì yìí bá ti dára wa mọ̀ nù ìwọ náà mọ̀ wípé Buhari Musa nìyí àgà abáàzọ́rí wà rán nìyí tààrà ẹ̀ ní dára yín mọ̀ ìjọ tọ́lọ́ wọn fọmọ Ádámù sẹ̀ sínú àfẹ́tọ́ba káńsù ẹ̀sìn ààrẹ látàyè. wọ́n yá kí fún. olówó ṣe sàárà ọba lówó ìdí ẹ̀kọ́ lọ́dọ̀ olówó lọ́wọ́ ò ṣe sàárà olówó lọ́wọ́ ọ̀sán ọ̀ra ọkọ̀ bíi bẹ́ẹ̀ dọ́gbọ̀n ọ̀ha fáwọn obìnrin ọba ló ṣe ríire. àwọn àfáà tí wọ́n gbó tí ọ̀tọ́ bọ̀ ṣe wàhálà nígbà tó fi dábà kankan tó ọ̀pọ̀ bàtà kan fọ́sẹ̀ kan àwọn àfáà tó ṣe wàhálà fún ọ kí ló fi sọ wọ́n lẹ́sàn. Sólébọ̀ àwọn ọmọ Sólébọ̀ níbo ni ẹ tó sí ẹ máa jẹ ọ̀dọ́ sáré ọ̀dọ́ ọwọ́ tẹ̀ ẹ́ nìyí ọwọ́ tẹ̀ ẹ́. National President Roma Rodo wọ́n ní rárá Yusuf ní rárá wọ́n ní Roma ní wọ́n ẹ̀yin náà mọ̀ wàhálà yìí sì pọ̀ kẹ̀kẹ́ sábẹ̀ ń sọ̀rọ̀ Omo gọ̀ Omo ni. wọ́n yá kí fún abẹ́yìnà àdínlá ìsọ̀fà sọ̀fà. Inú mi dùn látàrọ̀ tí mo ti bẹ̀rẹ̀ wá sí mo rí pé quiet ẹ concentrate ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹni tí ọba rí wí adébẹ́ kì í ṣe mùsùlùmí ara wa. La ilaha illallah. ẹni la ilaha illallah. La ilaha illallah. Muhammadun Rasulullah. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ẹ wá fara balẹ̀ kí n tó sọ máìkì lẹ̀ ọ̀rọ̀ kan là ń bá lọ. àwọn tí Ọlọ́run bá sì kú ẹ dákun tàbí wà wájú ẹ dákun ẹ kó ìyá yìí ìyá bọ́tò ẹ wá mi mú báyìí tó fi kúrú rẹ gbogbo sítáì náà ìlú aṣọ wo ni wọ́n á túbọ̀ wá wà sí ọ̀fẹ́ ńlá lókè mi. ẹ wá fi páàkì ara yín ṣiṣẹ́ ẹ kó mi báyìí àṣẹ wá sí lọ́wọ́ ẹ kó láàrin lẹ́yìn ọmọbìnrin tó dé fesicap nìkan ní ṣiṣẹ́ tiẹ̀ ẹ kó láàrin ẹ̀yìn méjèèjì ẹ kó láàrin ọyẹ tẹ̀lé ra yín ẹ bọ́ọ̀ kan àbọ̀ ẹ wo kan ẹ wà lóde yẹn ẹ wo kan ẹ wá olùsí ọjà wẹ̀ wá. Alhaji Yusuf Murtada ìjà ọmọdé ìwọ ló kó wájọ ká sórí lórí Murtada ìjà ọmọdé ó kó gbogbo wájọ pé ká wá sórí lórí àwọn ọmọ tiẹ̀ náà sì sórí rẹ̀. Amina. má lọ bìkan mọ́ bọ́ọ̀ bá lọ gbèsè àkójókòó wájú kó sáré àbẹ̀ òkè máa wọ̀ ọ́. bàbá wa ẹ̀yin là ń kí lọ́wọ́ ẹ káàbọ̀ ọlọ́wọ́n bá wa pẹ̀lú ọlọ́wọ́n sì ní dàrí lẹ́rù. Amina. ọ̀làlá ilaha illallah. Àmín. nígbà tẹ́yìn ń déhùn làáfà wa gbà Sheikh Bulala
pẹ̀lú ẹ̀ Àmín. ọlọ́run má gbé ṣubú Àmín. ọlọ́run má jẹ́ ọwọ́ ni Àmín. ọlá ara àwọn ẹni ọlọ́run tí wọ́n ti jáde ẹ lọ́kùnrin sáábì jàmá. ويقرؤون الكتاب حرفا حرفا kí ló wí àbọ̀dọ̀ jẹ. ويقرؤون الكتاب حرفا حرفا wọ́n máa ké kuranu harfan harfan arafi kìíní arafi kejì arafi kẹta wọ́n máa ké. وتسألون عما عملتم سرا وجهرا wọ́n wà bí wọ́n léèrè amma amiltu sirran wa jahra wí bẹ́ẹ̀. عما عملتم سرا وجهرا wọ́n bí wọ́n nípa dá sí i. wọ́n máa rán yàn kí wọ́n lọ́ọ́ pààyàn. wọ́n bá bẹ́ẹ̀ lọ́mọ ọ́ dáhùn pé yẹ kí yẹ ọ́ àìdáhùn ní yẹ ọ́. ẹ lọ́ọ́ pa lágbájá ẹ lọ́ọ́ pa lágbájá ẹ lọ́ọ́ da lágbájá ẹ lọ́ọ́ dájòkó lágbájá o sì rántí ẹsẹ̀ mẹ́fà nínú sàárè tàbí ọlọ́run tiẹ̀ tán. ọ parí nù ẹsẹ̀ mẹ́fà ni ọlọ́run sì yọ̀dá pé káwọn kì í ṣẹ̀ṣẹ̀ mẹ́fà irú Yusufu mọ́tàdá tó kẹ̀ wáyé eléyìí ṣẹ̀ṣẹ̀ mẹ́fà àbí tẹ́nyà ní àfọ̀ sàárè tàbí tẹ́nyà ní àfọ̀ ọ̀tà yọ sí ìsì gbogbo àwọn gbogbo sáré àyè ọ̀tà yọ sí ìsì bíi 80 kankan ó ní sàwọn àgbẹ̀ní sí ìsì déédéé. gbogbo ilé tí ń bẹ láyé ilé tiwa ní èwo nílé ọlọ́run òun ni mọ́sálásí. lérí mọ́sálásí la gbé ìjòkó ìkalẹ̀ lélẹ́rí. wọ́n fẹ́ kọ́ mọ́sálásí. ó wà under construction ńlọ́wà. ilé ọlọ́run ló ní o kìí ṣe lé ijó. ilé ọlọ́run. ìlà torí ẹ̀ pé gbogbo yín kẹ́ wá gbọ́rọ̀ ọlọ́run ẹ sì bá wa dáwó mọ́sálásí ilé ọlọ́run àfẹ́kọ́ ọlọ́run sì dá gbogbo yín mà ẹ̀dá náà bal insanu ala nafsihi basira ẹ̀dá náà mara ẹ̀dá náà dára ẹ̀ mà ẹ máa wá láti ké wọ́n bí wá nípa gbogbo tá a ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba. ثم يزاق المتقون wájú ọlọ́run lẹ́nu bá wọn o nígbà wọn bá dàwọ́ èyí náà tọ̀ wọ́n wà ní tọ̀ ẹ lọ́ọ́ bá wọn olùbẹ̀rù ọlọ́run wa. إلى الجنة وفدا وفدا níbo wọn kó wọn lọ ìlànà jannati wọn kó wọn lọ àlùjánnà náà ni wífdàn wífdàn àwọn mọ̀lẹ́kà ò ní ṣe wọn gírígírí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àlùjánnà ni wọn lọ wọn máa kó wọn lọ. ويزاق المجرمون wọ́n wá lọ kó àwọn mújírímù àwọn alábòsí wọ́n lọ kó àwọn náà wọ́n yẹ máa kó wọn bọ̀. إلى جهنم وردا وردا wọ́n á dà kúdà wọ́n á kì wọ́n tì kùtì àwọn mújírímù nù. àwọn ọ̀nà ìjọ àlìkè àmọ̀ gan òkè é ṣe irú táyé ìjọ àlìkè àmọ̀ ìjọ tẹ́ fi bọ́ọ̀dì ó bì í sí ìjọ àlìkè àmọ̀ òun ni ìjọ àpẹ́yìn ìjọ àgbà tí ó sì wẹ̀ mọ́ ẹ̀yọ̀ kan náà ntọ́ba wa fàyè sí ti fàyè sí Ramadan nìyẹn lọ́rọ̀ ṣé nínú náà ìwé yìí tó máa sábú àbọ̀dà búkú yóò máa bá Ramadan lọ bí ààrẹ lè. وأفعال من الله وعد ووعيد àwọn ṣe wá tá a ti ṣe àwọn àríwá tá a ti rìn àwọn ọ̀rọ̀ tá a ti hù ọlọ́run máa jó kí kálukú ṣé lórí àdéhùn ni bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ gbẹ̀san báyìí bẹ́ẹ̀ bá ṣàbúrò ẹ gbẹ̀san báyìí gbogbo ọmọ wa hápù jọ. فإن حياة الإنسان gbogbo wa tá a wà lórí yìí torí pé ìṣẹ̀mí ayé ọmọ èèyàn. على أربعة أوجه mẹ́rin náà ni lórí ọ̀nà mẹ́rin náà ni ìṣẹ̀mí ayé ọmọ ẹ̀dá. إما أن تكون في طاعة الله
ọ̀n tọ́jú bàbá rẹ̀ ọ̀n tọ́jú ìyá rẹ̀ ó ṣe ọtẹ́ bí ṣe torí tó o bá wà láyé tó o lọ Mákà nígbà 1 billion kì í ṣe mílíọ̀nù 1 billion ìgbà ló fi lọ Mákà àwọn tó ń gbà bàbá rẹ̀ ọlọ́wọ́ dàgbò tó sí nínú ìgbà tí àwọn ọ̀rọ̀ jẹ ìyá àgbọ̀dọ̀ lọ́dọ̀ mi kan lọ àyè máa ń yẹn gbà 500,000 torí wọ́n lè jìyà lórí wa gan wọ́n dádì ọba yín dá sí káfí kàwé tán wọ́n wá lọ́dọ̀ dádì wa ní aláyè máa padà lọ́la ẹ má bínú ọmọ aráyàn sí 50,000 ọlọ́run lọ́wọ́ wọ̀ náà kò sí tọ́pọ̀ àárín ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kọ́ bẹ̀ wọ́n ni ọ̀gbọ̀dọ̀ kọ́ fẹ́ rìvẹ́ǹjì àwọn ọlọ́kọ àṣìyàwó fi wọ́n lẹ̀ fẹ́ bẹ̀ ọlọ́run déédéé lọ́gbọ̀dọ̀ tọ́jú wọn ọlọ́run déédéé lọ́gbọ̀dọ̀ tọ́jú wọn máàmì 200,000 ní màá lọ lọ́la àdáyì 200,000 ní màá lọ lọ́la ọlọ́run ní kò tí gbọdọ̀ sí inú tọ́ bá jẹ́ kó dùn ká lọ ọba ìbí ọlọ́run náà kú wa mo lè sọ ọ́ nínú àárín ilẹ̀kùn tó kú ìbí ọlọ́run yìí ń dáadáa sí rẹ̀ tani òbí mi èmi ò bì wọ ọwọ́ akẹ́ntì òbí èmi ọlọ́run lórí ìjọba bá sí. Wa imma an takuna fi ma'siyati. ẹlẹ́ẹ̀kejì nínú ọkọ̀ wà nínú àwọn ọjọ́ àwọn tí ń ṣe lọ́wọ́. Falyastaghfiru. nítorí pé ọ̀fẹ́ wọlé ẹlẹ́ẹ̀kejì ọ̀lẹ́jì aláboyún ni wọ́n ló fi wẹ̀ o sì bẹ̀rù ọlọ́run ṣé kò ní bọ́ lọ́wọ́ rẹ̀ ṣé kò ní òní bọ́ ni so ò ní lò náà mọ́ni wọ́n wá lọ́wọ́ bọ́ wẹ́jì aláboyún wá torí pé ọ̀fẹ́ sí ẹlẹ́ẹ̀kejì ọ̀fẹ́ wọlé ẹlẹ́ẹ̀kẹta gbogbo eré wa ń sọnù obìnrin mi ń bà táwọn òkú rẹ̀ lẹ́lẹ̀ wọ́n fi gbogbo òye lẹ́yìn ányá kí wọ́n wá gé wọ́tá rẹ̀ lọ́dẹ́dẹ́ ni wọ́n fa kí lẹ́ẹ̀ fi ṣiṣẹ́ wàá sùn jẹ ni lérí mo fẹ́ dupò mo fẹ́ kí n máa bọ̀ kílì ọmọ rọ ẹ̀yin tẹ́ ń bá ń lọ tílé ọ̀bá rọ farabalẹ̀ ilẹ̀ bọ̀ wá rọ fún yín nígbà bá gbé ọtọ́ yá ìjẹ́ yá ẹ bá wa gbé ó rí èrò kí ló ń kájú sí ìwọ́n tó ọ̀kọ́ lẹ́tọ̀ ń dààmú farabalẹ̀ máa gbé bí òun gbéhùn náà ọlọ́run máa bọ̀ láti rí kọ́ máa rí ẹni ọkọ yóò wò yóò padà dahoro wọn èyí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bọ̀ red maid ní láàrin bí ìṣẹ́jú olóògbé wọn ti kọ́ tán pam àti dùn ọ́bẹ̀ kálukú ti gbẹ̀yìn dà oníṣìkà ti ń sáná sí òun láwùjọ tuntun fi náà ha òun bó ní ti ń dà sọ́mu òun kò ló ti ń wò báyìí lẹ́yìn bàtà sí i. Wa imma an takuna fi ni'matin. ẹlẹ́kẹ̀rin gan. ẹlẹ́kẹta inú kó o sì wà nínú ẹni tó ṣe pé ìdẹ̀ra ni wọ́n lò. Falyaskuru. ẹni tẹ́ bá ń lò dẹ̀ra lọ́wọ́ ẹ dákun ẹ máa dúpẹ́ fọlọ́ ìyá ń jẹ àwọn èèyàn. ẹ̀yin tẹ́ bá ń jẹ owó ẹ̀ mẹ́ta ẹ máa pe ọlọ́run ìyá ń jẹ àwọn èèyàn. Yes, man. Ẹ lọ́pẹ̀ bí a ti dìmọ̀ ká kí wọn. Bàbá wa. Bàbá wọn ní káwọn bàbá wa máa wọlé bàbá wa chief máa mú gbogbo ọ̀tá. Gbogbo Àwórì land. Ẹ máa bọ̀ bàbá chief máa mú owó nínú ọtí dìde lóyè. Bàbá chief máa mú sango náà bẹ̀rù ní ìjọba. Akẹ́rẹ́ wọn kẹ́lẹ́ أكرمك الله وعليكم السلام أكرمكم الله يرحمك الله wọ́n lọ́wọ́ tí sí fáwọn ènìyàn lọ́rùn ẹ̀rù gbogbo wá sí wà dákẹ́ wú ẹ́ ìmú ni bàbá ìmọ̀mú oyin ògbó akókí aláàjì wa Kókó Zaria lẹ́ẹ̀kan sí Kókó Zaria ọlọ́run ó dúró láàrin ọlọ́run ṣàánú rẹ̀ ọ̀sẹ̀ tí máa bẹ ṣe lọ́tà èmi tí mo dúró yìí náà ní ọlọ́run ó gbé ọ lékè ọ̀tá ọlọ́run ṣàánú rẹ̀. àwọn èèyàn máa bá wọn yẹn àwọn máa ń ṣèyàn lórí nǹkan bẹ́ẹ̀ bá lẹ̀ ń búyàn bẹ́ẹ̀ bá ń gbé sórí social media lòun máa tún máa hàn sí bẹ́ẹ̀ bá lẹ̀ ń sọ àìdá èèyàn tẹ́ ń gbé sórí òun yóò tún máa lókìkí sí alo ayé kankan yányá lọ́wọ́ gbajúmọ̀ lórí bẹ́ẹ̀ ń bù àti wàá tún lọ ayé nísìnyí ni bẹ́ẹ̀ ti dákẹ́ díẹ̀ yìí
Ọlọ́run wàlá bàbá wa ìmọ̀ tí gbogbo wa dákẹ́ fún jẹ́ báyìí àlùbáríkà kálukú pọ̀. Àmín. Yusuf máa bọ̀. Ọ̀dọ̀ kọ́ kọ́ àwọn tá a gbòòrò wọn sí. Àbí kò sì dúró fún báyìí. Mo ti bẹ̀rẹ̀ báyìí, mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọlọ́run jọ dáa fún akásọ̀, akásọ̀ yóò dáa fún akásọ̀, ìyọ́n náà ti bẹ̀rẹ̀ òkú. Àwọn tó bá rántí.